wọ́n á ṣọ́fẹ́ bu lọ́jọ́ kan nínú mọ́tò wọn. ṣọ́fẹ́ bu wá bá ẹnìkan lọ́nà. ẹnì yẹn á dá wọn dúró. ó pé kí ṣọ́fẹ́ bu gbé òun. ṣé wàá gbé sínú mọ́tò? ó wá ní jìnnà díẹ̀. ó wá sọ fún iṣẹ́ pé ṣé bẹ́ẹ̀ ṣe gbé òun láyé yìí bẹ́ẹ̀ ṣe gbé òun láyé yìí. ó bẹ̀rẹ̀ ọdún tó bá jẹ́ òun àti àmọ̀. kọ́lọ́wọ́ jẹ́ kẹ́ kó wọlé wà pẹ̀lú ìka lè gbé òun báyìí náà. ṣọ́fẹ́ wọn tẹ lóhùn wípé tọ́nà wọn bá papọ̀ ní o. torí wípé ọ̀nà bíi tí mi ń lọ ni wọ́n náà lọ ni mo ṣe gbé ọ. ọ̀nà bíi tí wọ́n ń lọ òun lèmi náà ń lọ ni mo fi bá ọ lọ́nà ni mo fi gbé ọ. ẹ gbọ́ ọ̀rọ̀ yìí. wọ́n lẹ́nu yẹ fún kí sìyára tí sàyára tó. Allahu Akbar. kí ìfànàṣùkù ìyá máa. ẹni tí ò bá sí nínú mọ́tò wa kò wọnú mọ́tò ṣọ́fẹ́ báwo la ṣe wá fẹ́ wà lọ síbi tá à ń wà á lọ báwo la ṣe fẹ́ wà lọ sọ́dọ̀ Ọlọ́run. ó sínú mọ́tò ó sì fẹ́ tẹ̀lé wa a ti ń pariwo wá wọ mọ́tò olóòlè wọ̀ onímọ́tò bàbá kan ló fẹ́ lọ wọ̀ mọ́tò kìíní kan ló fẹ́ lọ báwo la ṣe fẹ́ gbé ọ̀dọ̀ Ọlọ́run. ìyẹn ló jẹ́ pé ìfẹ́ tí òun kà ń sọ yìí èèyàn ti ìfẹ́ lòun náà mọ ìfẹ́ yẹn rẹ̀. torí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ìfẹ́ ṣé ó gbà sọ yẹn wà á máa yù ìbù nìyẹn kìí ṣe ní àṣọ ìrọ̀ níta sọkọ nìyẹn. ẹni tó bá nífẹ̀ẹ́ tí mo gbé wá kò sì gbé tuntun wá. kọ̀bùlà à ń ká àbùdù ní wọ́n máa ń lámúyà àrífún ní fàkẹ́yìfàyà àbùdí ní. ṣé o bẹ́ẹ̀ kan ló sọ yẹn wò àbí ṣé o ní Allahu Akbar ẹ gbọ́ ọ̀rọ̀. ààrẹ ni kí practice ènìyàn fún wa tí ó ń jẹ́ ìwà. ìjọ wọn ti sọ